ẹ̀yin èèyàn dákun ẹ bá ń gbójú ayọ̀ sókè ẹ ka kọ́mẹ́ǹtì tó wà lókè òun. Kọ́mẹ́ǹtì yẹn mo rí lórí YouTube channel mi nípa fídíò tí mo ṣe nígbà tí bọ̀dá Akínọláìyá tí mo ń sọ̀rọ̀ nípa pé ẹ̀yin ọkùnrin tẹ́ bá jágbàlagbà tẹ́ dẹ̀ fọmọdé you have to do better. ẹni yẹn wá sọ pé torí mo sọ sínú fídíò yẹn mo ní what that lady is asking for, she's not asking too much. She's not asking for too much. She's simply demanding for her rights. Now ẹ wá wo the same thing. Wọ́n ní nǹkan tí mo sọ yẹn ìyàwó àwọn máa ń request fún torí 25 years àwọn fi senior rẹ̀. Ẹ lè fẹ́ ọmọ kékeré kẹ́ ẹ mọ̀ wá fìyà jẹ. Apart from that tẹ́ ẹ bá fẹ́ gbé ẹyin náà ẹ gbọ́dọ̀ fìyà jẹ o, but àwọn nǹkan kan wà tẹ́ ẹ ní lè ṣe mọ́ because of your age. Bẹ̀ ó ń ṣe máa emphasize láti ṣe nǹkan yẹn nínú ọkàn rẹ̀ because ọmọdé ni. Imagine kẹ́ senior èèyàn fún 25 years. Gbogbo nǹkan tó máa mátà sẹ́yìn tó máa mátà sóhun ó lè má mátà sóhun mọ́. Tó máa mátà sóhun rádà ó lè má mátà sẹ́yìn mọ́. Bí kẹ́ máa gbéra yín jáde kẹ́ mọ́ wọ níkà kẹ́ mọ́ wọ kinní kẹ́ lọ mọ́ ṣe jíìmù kẹ́ lọ máa swim kẹ́ máa all those lovey-dovey. You don't have time for it because ẹ ti wà elderly. Now ẹ̀yin lẹ máa try to fix her emotional tank to make sure that even though náà ó ní àwọn part of life ẹ̀ kan tó máa ní láti sacrifice because pé ó fẹ́yàn tó dàgbà. Awulẹ̀ dẹ̀ ń sọ ní ìjọ aláyé ti dáyé lọkùnrin àgbàlagbà ti lè ní ìdíyàwó. So ọkùnrin àgbà ń fọmọdé obìnrin yìí kò lè tán nínú ìrìn àjò ayé kò lè tán. But you have to understand ẹ kàn lè dédé assume. Issue tí mo discuss mọ́ fídíò yẹn nígbà tí mo sọ pé ọmọbìnrin yẹn ẹni tó fẹ́ ti dàgbà but ó ń feel unloved ni. She was feeling unloved that òun ti rí pé the fact pé ẹni yẹn òun gbé òun jáde kò ń bóun ṣe lovey-dovey kò ń ṣe gbogbo àwọn nǹkan paparazzi táwọn youth máa ń ṣe yẹn ó ti rò pé ẹni yẹn ò fẹ́ràn òun ni. So you guys are people of different generation méjì ní bẹ́ẹ̀ in between yín a whole 20 years. So she has to know. And again gbogbo àwọn sórí tó bá fẹ́fẹ́ yàn tó dàgbà gbogbo àwọn manipulative skills tóbìnrin máa ń ní àwọn ète obìnrin yẹn kò lè jẹ́ àwọn àgbàlagbà because àwọn obìnrin tó ti fẹ́ sẹ́yìn yẹn wọ́n ti lo gbogbo ète wọn yẹn fún wọn. It does not always work with them again. Kí ló ń gbé bọ̀? Kí ni wọ́n ń gbé bọ̀ tán rírí? Kí ló fẹ́ ṣe fún wọn tán ti gbọ́ rí? Àìmọye ète tóbìnrin ti lò fún wọn tí ò padà work out. So tó bá ti mọ̀ pé capacity ẹ ò gbé ẹ̀yin ọkùnrin even yàtọ̀ fẹ́ni tó dàgbà gan tó fọmọdé ọkùnrin generally especially ẹ̀yin ọkùnrin Yorùbá you can do better o. Nígbà tí obìnrin bá ń ṣẹ̀ṣẹ̀ ń crave fún attention tó ṣe ń crave fún pé kó òun feel loved kó òun feel important kó òun feel relevant kí lẹ wá fẹ́ wọn sí? Ẹlòmíì inú wọn náà wọ́n á ní wọ́n bá wọn sùn tán wọ́n á kọjú sí gànà ni wọ́n tiẹ̀ ní rí tàwọn rò àwọn máa feel used. Irú ìgbésí ayé wo nìyẹn? Irú ìgbésí ayé wo nìyẹn? Àwọn ọmọ kéékèèké tẹ́ ẹ̀dẹ̀ ń fẹ́ yìí ẹ̀ ń fi wọ́n purify blood yín ẹ̀ ń fi wọ́n tún ẹ̀jẹ̀ yín ṣe ni. Tẹ́ ẹ bá fọmọdé tẹ́ ẹ bá tọ́jú ẹ̀ ọmọ yẹn máa gbó ó máa gbó ni. Ó máa look older than her age. Ẹ̀yin lẹ máa young because for ẹ̀kàntẹ́lẹ̀ at old age gbogbo àwọn quality gbogbo àwọn nǹkan ara yín ti drop. I don't want to go into science right now but I'm talking about the behavioral part and the practical part of it. Àwọn ọkùnrin míì wọ́n believe pé tóbìnrin bá ti ń gbélé tó dẹ̀ nínú ilé tó ń gbé táwọn ọmọ ẹ̀dẹ̀ ń ṣe dáadáa tó ń lọ school then kò ní ìdí nǹkan kan mọ́. Some women wà nínú ilé ọkọ wọn feel loved rárá. Nǹkan tí ẹni tó ń tà ń sọ̀rọ̀ ẹ̀ ń request she's not asking too much. Ọkùnrin tó fẹ́yàwó tíyàwó ò stable kó dúró sínú ilé ẹ̀ ó ráwọn èèyàn tó jẹ́ wípé àwọn obìnrin máa ṣàkọlùkọgbà nínú ilé wọn ìkankan ò ní lọ kò nítorí ẹ̀ lọ wọ́n yà mọ́ jà ni ọkùnrin ń dá ni. Yes tó bá ti rí ọkùnrin tó jẹ́ wípé kò bìkítà pé kíyàwó lọ kò sí tó kàn ń kìnnìkan ó ti mọ̀ pé irú àwọn ọkùnrin yẹn ọkùnrin burúkú ni wọ́n. Ọkùnrin burúkú ìkíní lọ ìkejì lọ ìkẹta lọ ọkùnrin nǹkan ọ̀dá ni ọ̀pọ̀lọpọ̀ yín bíi kẹ́ ẹ bátà emotion àwọn obìnrin kẹ́ ẹ bá yé wọn jẹ́ àwọn míì tó mo fẹ́ sọ pé burú ju narcissist lọ àti ẹ̀wọ́ pàwọn narcissist alárùn ọpọlọ làwọn orí tí wọn ò pé ní mentally pé bóyá kínní
bẹ́ẹ̀ lómi wà tá a lè categorize ẹ̀ sí narcissist tó yẹ pé àgbákò tiẹ̀ gan ojú ti narcissist lọ. Ẹ lọ change lẹ́yìn ọkùnrin, ẹ lọ change. Ẹlòmíì àfọwọ́ oúnjẹ lẹ̀ báyìí ó rò pé òun ti ṣe nǹkan bàbàrà nìyẹn, gbogbo ayé ló gbúdọ̀ gbọ́. Unfortunately Ọlọ́run ló mọ bó ṣe ìṣẹ̀mí ayé ìtọ́ pé àwọn ọkùnrin tán dáa tán responsible ni wọ́n ìpadà sábà rí ìyàwó gidi fẹ́. Làwọn ìyàwó wọn máa ń ṣe kíni ni wọ́n máa ń fayé ni wọ́n lára tí wọ́n máa ń frustrate wọn. Ọlọ́run ọba nìkan ṣoṣo ló lè ṣàlàyé reason tí yẹn fi rí bẹ́ẹ̀. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má wulẹ̀ tẹ́ bá ti mọ̀ wípé ẹ ready láti wà responsible, ẹ ready láti ṣe dáadáa, don't bother to ṣe jẹ́ nìyẹn. If you know you are not ready to be responsible, ẹ má wulẹ̀ mọ́ fẹ́ àwọn ìyàwó. Ilé ayé ìgan kọ́ ló ń jẹ́ balance ẹ̀ ń tó lórí òní fìlà. Ìfẹ̀lẹ́ lomi àti fẹ́yàn tó ń ṣe dáadáa tá a máa tún máa hùwà burúkú. Ó ní agbára o. So it is well. Bá a bá ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yẹn, àwọn èèyàn mọ̀ ṣàtúnṣe, and that's one thing tó jẹ́ pé most àwọn ọkùnrin tẹ́ bá pàkíyèsí wọn sí nǹkan wọn ò ṣe. Àwọn obìnrin míì ló jẹ́ wípé kò sí bẹ́ẹ̀ ṣe complain tó, they will still stand on their feet. Pé nǹkan tí àwọn ń ṣe tí ò dáhùn làwọn ọmọ ṣe lọ. But most ọkùnrin, they can do anything once tán bá ti mọ̀ wípé this is the challenge on ground. Yes. Ọmọbìnrin tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yẹn, she was the one that came. Kó tó di wípé mo gba nọ́mbà bàbá yẹn, mo pè wọ́n. And there was a change, or let me say there was changes. But tó bá jọkùnrin ló wá, tẹ́ wá pé obìnrin, most times kò kí ń sábà sí ìyípadà. Torí àwọn obìnrin most wọn máa ń wà adamant. Bí àwọn ọkùnrin, irú ẹni tó gbé kọ́mẹ́ǹtì sókè yìí tán láwọn ṣàtúnṣe yìí, tó bá jẹ́ pọ́rọ̀ tó kan obìnrin ni, obìnrin yẹn ò ní ṣàtúnṣe. But most àwọn ọkùnrin, they don't know. Wọ́n mọ̀ wípé ìyàwó àwọn gan ò nínú dídùn, inú ẹ̀ ò dùn tó dẹ̀ wà nínú ilé. They don't know that their wife is not even happy. Ẹ wá wo orú eléyìí nísìnyí, ẹ wá wò gbà tọmọbìnrin tí bàbá yìí ń sọ tí ó sì mọ complain. Ilé ayé yìí, it is well. It is well.